so léèyàn kan tó ń ṣe gangan bí alágànná tó ní mental disorder tàbí tí àwọn èèyàn máa ń pè ní wèrè mo máa sọ ń tẹ́ lè lò ṣó mọ̀ pé o lè yàn àwẹ̀ fún wèrè wọ́n gbé wèrè wá church yín ẹ wá lọ yan àwẹ̀ fún ṣé mọ̀ pé ti ṣe mistake ohun méjì lèèyàn lè fi wo wèrè sàn àkọ́kọ́ ọbẹ̀ iṣẹ́ wòlíì tó dájú ẹlẹ́ẹ̀kejì àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kò náwó sí pé ìwọ ẹ̀mí wèrè jáde lára ẹ̀ kó dẹ̀ gbọ́ kó jáde tàbí kan ṣe àwọn àkànṣe iṣẹ́ wòlíì fún pé ẹjọ́ máa lélẹ̀ kan máa fún lélẹ̀ mu kan máa fi lé ìwẹ̀ fún ìyẹn fún àwa onígbàgbọ́ tá a jẹ́ wòlíì ó dẹ̀ tún nìkan mí náà tán lè lò láwọn other doctrines but for the sake of my own doctrine and my belief ni mo fi ń sọ ilé ṣe wá rí oríṣi wèrè méje ló wà wèrè tó ṣe gbajúmọ̀ jù táwọn èèyàn mọ̀ jù òun ni wèrè alákìsà kí ni wọ́n ń pè ní wèrè alákìsà wèrè alákìsà ni ẹni tó jẹ́ pé alágànná tó ń wọ àkìsà kọ́rùn ó ń ká kìsà kiri ẹ máa rí wọn ní títì ẹ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ ilé káàkiri wọn ìwọṣọ gidi aṣọ àdọ̀tí mọ́ lọ́rùn irun orí àti ẹran mọ́ lọ́rùn wèrè ẹlẹ́ẹ̀kejì wèrè alákìtàn ṣe ara wọn wèrè alákìtàn wọ́n tún upgrade ju wèrè alákìsà torí wèrè alákìsà ń gbà míì a lọ sí restaurant a lọ tọrọ oúnjẹ ó bá rẹni tó ń dáná anìkan fún un lóúnjẹ ṣùgbọ́n ṣe rí wèrè alákìtàn kì í dún oúnjẹ gidi àkìtàn ló ti ń jẹun omi gọ́tà ló mu kò sì ní kú búrẹ́dì tó ti bàjẹ́ ló máa jẹ bẹ́ẹ̀ fún lóúnjẹ gidi jẹ kò ní jẹ ìyẹn dẹ́lẹ̀ kejì wèrè kan náà wà tán pè ní wèrè alágídí ṣẹ́ra àwọn wèrè alágídí gbogbo èèyàn náà máa ń bájà from January to December tó o bá ti lẹ́ni tó jẹ́ pé wèrè alágídí ni tó ń set ring light fún everybody lójoojúmọ́ kì í ṣe fault wọn wèrè alágídí ni irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ṣé wá rí àwọn wèrè alágídí yẹn wọ́n burú débi pé àtún tó kàn wọ́n àtún tí ò kàn wọ́n wọ́n gbé sórí wọ́n máa jà ìjà all the time kò sẹ́ni tán tí ìbájà tán bẹ́ẹ̀ lẹ́ni bá ń sọ̀rọ̀ lọ ní títì alọ́rọ̀ òun ló ń sọ irú mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí tí wèrè alágídí bá gbọ́ tó bá kọjá ń bì alóhùn lákọ̀ọ́gún ń bú atúbẹ̀ sí ní pariwo akọgun kì í ṣe fault irú ẹni bẹ́ẹ̀ wèrè alágídí ni wọ́n tí wèrè alágídí bá wà nínú yàrá kan the only thing tí wèrè alágídí máa ń ṣe pé a máa fi etí here ọ̀rọ̀ àwọn èèyàn a máa bá wọn jà ó di mẹ́ta wèrè kan náà wà tí wọ́n ń pè ní wèrè ẹlẹ́jọ́ wèrè ẹlẹ́jọ́ yẹn tiẹ̀ ó tún lé o a máa sújọ́ kiri ni ẹnu ìró wọn asset ring light from January to December to January kò sẹ́ni tí ò lè bú bó bá ṣe ń bú Táyé la máa bú Kẹ́hìndé lábú Ìdòwú lábú Àlàbá kì í ṣe fọ́ọ̀tì wọn wèrè ẹlẹ́jọ́ ni wọ́n wèrè ẹlẹ́jọ́ a máa rojọ́ kiri gbogbo èèyàn la máa fẹjọ́ bá jà ẹnu òní ró àtọ̀rọ̀ tó kàn àtọ̀rọ̀ tí ò kàn la máa sọ sí bọ́lọ́rọ̀ ń sọ̀rọ̀ aṣọ tiẹ̀ gbélélé ń ṣẹlẹ̀ aṣọ tiẹ̀ ṣe wá rí wèrè alágídí àti wèrè ẹlẹ́jọ́ wọ́n fẹ́ papọ̀ ìkan agídí ìjà ni kì í sújọ́ kì í báyàn sújọ́ bàmá báyàn jà ṣe wá rí ìkejì ń tiẹ̀ ẹjọ́ ni àtọ̀rọ̀ tó kàn àtọ̀rọ̀ tí ò kàn bí nǹkan ṣẹlẹ̀ níbì kan anílágbájá ló ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ àṣà máa rojọ́ sà kì í ṣe fọ́ọ̀tì wọn wèrè ẹlẹ́jọ́ ni wọ́n wèrè kan náà tún wà wèrè afẹ́wọ́ àwọn wèrè olè ni wọ́n yẹn àìsàn yẹn àwọn olórúkọ táwọn olóyìnbó ń pè ṣe é rí wọn àwọn ọmọ yẹn tí wọn máa fẹ́ wọ́n máa jí nǹkan tí ò nítumọ̀ ó lè lọ sí ọjà tó tóbi a very major market kò ní anybody lọ́wọ́ òun lá dá lọ àwa lọ jí nǹkan tí ò nítumọ̀ ohun tó lọ jí yẹn ohun tó lè fi owó ara ẹ̀ ra ni tó bá ti lọ jí báyìí ó dìgbà tán bá pariwo ó lè mọ́ lórí kí yẹ tó ṣe pé kí ni mo ṣe yìí kì í ṣe fault irú ẹni bẹ́ẹ̀ àìsàn kan ni ló máa ń jẹ́ káwọn èèyàn jí nǹkan tí ò nítumọ̀ ó lè ní iPhone lọ́wọ́ kó lọ jí torchlight phone ó lè ní 10 million lákàntì kó lọ jí 200 naira ohun tí ò wúlò fún ohun tí ò ní lárí òun ní irú ẹni bẹ́ẹ̀ máa ń jí tó o bá ní irú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ò ní lọ́mọ
o lè lẹ́niwẹ̀ mo ní ohun tí mo máa sọ pé kó o lọ ṣe fún wọn. Kí ni tí mo ṣe sọ̀rọ̀ obìnrin kan ló pè mí láti Amẹ́ríkà ó ní dádì ó lọ́mọ òun lọ fẹ́ wó lọ jalè nínú store wọ́n mọ̀mọ̀ yẹn wọ́n fi sẹ́wọ̀n ọjọ́ tọ́mọ yẹn dé látẹ̀wọ̀n ọjọ́ kejì ó tún lọ jalè míì irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kì í ṣẹ̀bi ẹ̀ ẹ̀mí kan ni máa pín fọ́nrán yìí máa pín káàkiri torí má jìyà náà ti ń yá má jìyà lọ́fà tó bá ṣe ń ṣí ẹ rẹ̀ kó sèbù ẹ̀ wá nídìí ẹ̀ bóyá mùsùlùmí ni ẹ o oníṣẹ̀ṣe ni ẹ o wòlíì ni ẹ o pásítọ̀ ni ẹ o kìrìsìtẹ́nì ni ẹ lọ ṣe eléyìí ò kí ń ṣògùn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn wòlíì ni ibi tá a tún wá ìmọ̀ dé la wà yìí tó o bá ti ṣe wàá gun sí gbogbo ara ẹ̀ báyìí wàá ka Psalm 35 olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí fìjà fáwọn tó ń bá mi jà ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tó ń ní ọ lára kí àwọn ogun ọ̀run lọ gún wọn ní abẹ́rẹ́ ìnira wá máa pèrèsì ìwọ tó o bá jẹ́ ọmọ àgbà tàbí tó o lágbàǹlé tó o fẹ́ràn ọ̀rọ̀ àgbà tó o fẹ́ bọ́ nínú ìgbèkùn àwọn wòlíì jẹun àwọn aláàfáà àwọn pásítọ̀ tá máa sọ fún ẹ pé kó sáà máa sọ síìdì sáà ó sì ń san owó rẹ wọ́n san ìdá mẹ́wàá síbẹ̀ ogun òṣẹ́ ìgbàlà ọkàn ọ̀tọ̀ ìdáǹdè nínú ogun ọ̀tọ̀ sáà obi ohun tọ́lọ́run rán mi lélẹ́yìí. I am here to destroy ignorance. Ẹ pín fọ́nrán káàkiri. A fẹ́ ṣí ojú àwọn èèyàn sí spiritual reality. Tó o bá ti lọ ṣe wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí wòlíì àkọ́gun tí ó sọ nípa òṣèrébìnrin LIZZY ANJORIN nínú fídíò yìí ẹ ti gbọ́ àwọn àpèjúwe yìí tí arákùnrin yìí pè ránṣẹ́ sí arábìnrin èyí tí ó wá mọ̀ sí LIZZY ANJORIN látàrí ìjà tó ń lọ láàrin àwọn méjèèjì.